Welcome to my channel at Yoruba Evergreen Films. Èmi wò pé àwọn òwe tẹ́ ní kí n máa jó yìí ṣé kò ní yọ́lẹ̀ fún mi lọ́jọ́ iwájú tó bá dásìkò tó yẹ kémi náà máa dá àlejò lóhùn ṣé ò ní yọ́lẹ̀ gbàtẹ́ mi ò bá ní àkáǹtì tí àlejò bẹ́ẹ̀ ni. má bọ̀ jẹ́ ń bọ́ sọ̀rọ̀ kan kó fi lè yí ọ dáadáa wípé kí nìdí tí mo fi fẹ́ ká sun gbogbo ìwé ògo yìí. Nínú tírà Sárúkàmọ́mì Físírátì Yúsúfù nínú ẹ̀ ní ọ̀rọ̀ kan ti ṣẹlẹ̀. Àbọ̀gbọ́ nínú àwọn ọmọ Ísírẹ́lì láyé ìgbà náà lọ́hùn ìkan wà nínú wọn tó nílé iṣẹ́ búrẹ́dì táwọn èèyàn mọ̀ ń ra búrẹ́dì lọ́wọ́ rẹ̀. Òkìkí rẹ̀ pọ̀ àwọn èèyàn mọ̀ káàkiri búrẹ́dì rẹ̀ nìkan ni wọ́n mọ̀ fẹ́ rà ni wọ́n mọ̀ fẹ́ jẹ. Àmọ́ Ọlọ́run kò ṣe ń kù, Ọlọ́run tí ò ṣe é bi lẹ́jọ́, Ọlọ́run tí ò ṣe é bi ń béèrè, ó gbèsè rẹ̀ dé, gbogbo ẹ̀ bá kankan sí nǹkan kan mọ́. Á ti wá ṣe irú eléyìí sí ṣáàṣẹ lọ́hùn ní àbígbò. Lásìkò náà arákùnrin náà àti ìyàwó rẹ̀ wọ́n gbà kámú. Kò sí bárákùnrin náà ṣe fẹ́ bọ́ ìyàwó àtọmọ, kò fẹ́ jalè, kò fẹ́ borúkọ ara rẹ̀ jẹ́, ó wá lọ gbàrú. Àmọ́ ní gbogbo àsìkò tó ń ta búrẹ́dì ní ilé iṣẹ́ búrẹ́dì òun làwọn èèyàn ti máa ń wá fọná. Bó bá ti dáná búrẹ́dì rẹ̀ àwọn èèyàn wà fọná mbẹ̀. Kò wá fẹ́ dáwọn èèyàn lágara, kò fẹ́ kí wọ́n máa dààmú káàkiri. Ìgbà tó bá fẹ́ lọ gbàrú yóò wá kógi yóò kó sínú óvùn rẹ̀ káwọn èèyàn lè ráyè wá fọná, kò sì sí búrẹ́dì mbẹ̀. Àwọn èèyàn wà mọ̀ wá fọ̀nà wọn ò sì mọ̀ pé kò sí búrẹ́dì ń bẹ. Ọjọ́ kan ó wá kógi wábẹ̀ ó fẹ́ lọ síbi òde àrú. Òun làwọn tí wọ́n ń fọ̀nà lọ́wọ́ náà bá ní bàbá ń búrẹ́dì ẹ wá búrẹ́dì yín mọ̀ ń jóná nínú óvùn. Ó wojú ìyàwó rẹ̀ òun náà rò lọ́kàn rẹ̀ pé wọn ò kó búrẹ́dì síbí. Búrẹ́dì wo ló jóná ló bá yọjú wọnú óvùn ló bá bá búrẹ́dì ń bẹ bí bá. Báwo èèyàn ṣe lọ tọ̀hún àtìyàwó rẹ̀ bá kó búrẹ́dì, ta ló lè kó búrẹ́dì síbí? Àwọn méjèèjì wá jọrò pé Ọlọ́run ni iṣẹ́ àlànà àlà ló ṣe ìyanu fáwọn. Àbórí làwọn wá wò pé ohun tó fi lè mú tí ọba ṣèkan má kú lè ṣe irú ilé ìfáwọn ó ní láti jẹ́ pé Ọlọ́run wà ní àyíká àwọn ní àsìkò náà. Ìyẹn Ọlọ́run ọba làwọn. Àfi káwọn tètè pé ipò ṣeéṣe káwọn pé kó ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ fáwọn. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ àdúrà ni wọ́n ò béèrè búrẹ́dì o, wọ́n ò béèrè nǹkan míì o. Ohun tó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún ni pé owó la fẹ́, òbítíbitì owó ni kó o pèsè fún wa. Abọ́gbọ́ Mustapha ìgbà tójú òfin mọ́ gbogbo inú yàrá tí wọ́n sùn owó ló kún bẹ́ẹ̀ o.
Allahu Akbar. látòkè délé owó kún bẹ́ẹ̀. Allahu wọ́n Akbar. wá bẹ̀rẹ̀ sí ní dàpárá àwọn ò kọ́lé sórí omi àwọn ò ra ọkọ̀ ojú omi àwọn ò ra ọkọ̀ ojú ilẹ̀ àwọn oríṣiríṣi ò ní wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ. inú wọn dùn ìyàwó bá sùn ó bá lálàá ó bára rẹ̀ lálùjọ náà àwọn èrò pọ̀ bẹ́ẹ̀ olúkálùkù wà lórí àga kan wá bẹ lọ́ọ̀kan àga tí ń bẹ lọ́ọ̀kan wọn ò lẹ́sẹ̀ èèyàn kan ni ó sì jókòó sórí àga wọn wá wò pé ta ni ó jókòó sórí àga yìí èèyàn kan bá súnmọ́ ìyàwó oníbúrẹ́dì pé ìjọ mọ̀ pàgà tí ń bẹ lọ́ọ̀kan ọkọ rẹ̀ ni ó jókòó sórí rẹ̀. Allahu Akbar. nítorí kíni ó ṣe wá jẹ́ pé gbogbo àwọn èèyàn jókòó sórí àga gidi tọkọ mi ò wá jókòó sórí àgẹ́lẹ́sẹ̀ kan. Allahu Akbar. wọ́n bá wí fún pé àga tó ń wò ó túmọ̀ sí wípé àlùdán náà tẹ́ wà yìí wọ́n ti ra àlùdán náà fọ́kọ rẹ̀ láyé nítorí owó tọkọ rẹ̀ béèrè ìbùkún tó béèrè tó kún gbogbo léhùn àlùdán náà ìgbádùn tó yẹ kó wá gbádùn lálùdán náà òun ló ti gbá láyé nítumọ̀ pé kí ni búrẹ́dì tí wọ́n bá nínú oògùn kò tẹ́ wọn lọ́rùn mọ́ o owó ni wọ́n tún béèrè fún nílọ́po ìlọ́po nítumọ̀ wípé kéèyàn mọ́ wádìí nǹkan jù ká sáré jọ Ọlọ́run lọ. ká má sáré jọ Ọlọ́run lọ ṣé bọ́lọ̀ ló ṣe búrẹ́dì fún ọ lóòótọ́ èèyàn Ọlọ́run ni wọ́n Ọlọ́run wà lọ́dọ̀ mi ẹ ṣe ní sùúrù kẹ́ ẹ jẹ́ kọ́lọ́run dá yín lọ́lá fúnra ẹ̀ ẹ ṣe ní sùúrù kẹ́ ẹ jẹ́ kọ́lọ́run ṣe ohun tó fẹ́ ṣe fún yín oore Ọlọ́run fún ìgbà àti àsìkò kankan ni ẹ ṣe wọ́n fi ìkanra kẹ́ ẹ fi fa orí iwájú kẹ́ ẹ fi fà wá sẹ́yìn tàbí orí ẹ̀yìn kẹ́ ẹ fà wá síwájú ká má fi ìkanjú ká má fi bà nǹkan jẹ́. o ti wá rí i pé nínú ìwé òògùn yìí ń bẹ lọ́wọ́ mi tẹ́lẹ̀ Ọlọ́run sì gbéṣẹ́ ńlá ìlé mi lọ́wọ́ àǹfààní gbogbo àwọn èèyàn mọ̀ mí sí wọn tí mo ṣẹ̀ṣẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ pẹ̀lú ìwé òògùn tó wà ń bí mo mọ̀kànmọ́kàn mo mọ̀ sí àfà iṣẹ́ àfà làwọn èèyàn mọ̀ mí sí kí n bá wọn bẹ lọ́hùn ni wọ́n mọ̀ mí sí mo tún wá mú ìwé òògùn mo tún wá mú mọ́ra kí ni wọ́n pè yún síríkù ni síríkù ni ẹbọ nù tí ò sì lẹ́tọ̀ tí ò sì dá tí ò sì lẹ́tọ̀ tí ò sì dá àbórí nípa ìdí èyí Ọlọ́run ti ń ṣe dáadáa fún mi láyé kí mọ́ọ̀tù tójú bọ nǹkan míì bí oníbúrẹ́dì tí ò gba ìtọ́lọ́run ti rọra ṣe fún jẹ́jẹ́ kó rọra máa wá wẹ́rẹ́wẹ́rẹ́ tó jẹ́ pé ńlá ló fẹ́. ká má bàa wá lu àdúgbò náà àbọ̀ ọ̀gbọ́n mi ṣe díẹ̀ báyìí mo rò pé tí mo sọ yọ tó yọ bóyá gbogbo ìwé òkè tó wà lẹ́nu tó dáná sun lójú mi ní báyìí ẹ̀yọ ó yá sàásì ẹ̀yọ ò ti lọ bá wọn orí ẹ̀ dáná sórí ẹ̀ dáná sí ó jẹ́ kí gbogbo. oríṣiríṣi àṣírí ní bẹ́ńbí afọ̀ràn ṣèlú ìṣèjú àmúgbó àwúrè tó dájú àrìnàmú ṣọ́ọ̀bù a ò ra kòkò dúdú ẹran ẹlẹ́dẹ̀ aṣọ funfun ọ̀pá kan tí mo kọ́sítọ́mù ní ṣọ́ọ̀bù jáde àṣírí owó tó dájú atari àjà 21 ewé gbérí ewé adé ewé amúnimúyè ìkódẹ́kan a ò lọ gbogbo ẹ̀ papọ̀ mọ́ ọṣẹ dúdú iṣẹ́ ńlá níṣẹ́ o ọṣẹ dúdú. mọ́lí àyà tún mùsẹ̀ làtún kàlámù bìlàjà kàlámù ọ̀dọ̀ ìyàhùn. ṣùgbọ́n mi àyà tún bìlà mọ́lí ìṣẹ̀mí tí ò lówó lọ́wọ́ àyà tún mùsẹ̀ làtún ìṣẹ̀mí tí ò lówó lọ́wọ́ ìṣẹ̀mí burúkú ìṣẹ̀mí rádaràdà ni. kàlámù bìlàjà yí ọ̀rọ̀ tí ò ní yí kàlámù mùdọ̀ yàwó ọ̀rọ̀ rádaràdà ni.
wàyí kúńtà sámọ́lí tó o bá wá jẹ́ni tó lówó lọ́wọ́ o fàhántà muhababu ìwọ ni wọ́n mọ̀ fẹ́ràn wàkáólùkà mọ́kíbúlù ọ̀rọ̀ rẹ ni wọ́n mọ̀ tẹ̀lé wá ò kí ń mú kà yù tí bá wù ọ̀rọ̀ rẹ ni wọ́n mọ̀ tẹ̀lé ìdájọ́ rẹ ni wọ́n mọ̀ tẹ̀lé. Mustapha tó ká mi lóhùn. náà alákùnrin náà mo ti bọ̀ náà. Báwo ṣàlàáfíà ló wà? Mo mọ̀ pa mi torí àwọn owó sẹ́ǹdì sẹ́ǹsìn ó ti di pé ó wà òkè. Mo mọ̀ gbogbo nǹkan tó ń sọ àmọ́ àwa náà ń gbìyànjú owó ni ò tí ì yọ. Ọkọ mi ó dẹ̀ mọ̀ pé àkìí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o wọ́n náà mọ̀ pé condition tẹ́gbẹ́ once ló fa gbogbo wàhálà tá a fèsì yìí nígbà tí ogun iṣẹ́ ti di fòníkú fọ̀láǹdé ojoojúmọ́ ló ń lọ ilé ẹjọ́ kọ́lọ́hún bá mi gba gbogbo ògo lórí iṣẹ́ náà ní kí iṣẹ́ náà má bọ̀ lọ́wọ́ ẹ̀. Ṣé condition tó wà ń sìn mọ́ á lọ máa bá wí pé kò tí ì sẹ́ńdì owó sábúrú ẹ̀ tó wà ń school. ọkọ mi má bínú ogun tó bá wà lọ́wọ́ mi màá sẹ́ńdì ẹ̀sẹ̀ àbí tí n bá tún wọlé lọ bá bóyá tí n bá sọ tó bá ní ìkankan tí ò bá sì ní àṣà ní pa àbí. Farabalẹ̀ o bó ti ní nǹkan tó bá wà lọ́wọ́ mi máa sẹ́ǹdì ẹ̀ sí ẹ lọ́la. Ó dà Ọlọ́run á bá mi wà pẹ̀lú ẹ̀ wọ́n ti bó ṣe fi lé sí o mọ̀ bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ má ṣe nǹkan tí ò yẹ kó ṣe o. Ìwọ náà sì ni tó bá ti ń jí mo fàdúrà ràn mí lọ́wọ́ kó mo fàdúrà ràn ẹgbẹ́ náà lọ́wọ́ nígbà tí owó wà lọ́wọ́ ẹ̀ gbogbo ilé yòókù kù ṣẹlẹ̀ kó tó pé àti sẹ́ǹdì owó sí ẹ̀ nígbà tó sì rí bó ṣe rí náà ní àjọ faradà ni. Ó dá mo ti gbọ́ Ọlọ́run á bá mi wà pẹ̀lú ẹ̀ wàá ṣàṣeyọrí lẹ́nu ẹ̀kọ́ ẹ̀ láṣẹ Ọlọ́run. Ó dá kó ṣe jẹ́jẹ́ ó dàbọ̀. Kò lára rẹ̀ balẹ̀ kankan ṣé ní tó wà ní kọ́dísán tó wà láti ní ọmọ bá wípé àtúntò kó wà láwọ́ lè láyà àbí kọ́ ló ń bá mi gba gbogbo ogun kó take control nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. torí bẹ́ẹ̀ ṣe ń wo yìí bẹ́ẹ̀ ṣe ń wo àbúrò mi ọkọ ọ̀run yọ lẹ́nu ìfọ̀nà sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni aláàjì tí mo bá sùn báyìí má kàn retí nǹkan náà á kó máa gùn mí tí bá dẹ̀ máa jí báyìí gbogbo ara mi á ti tutù kó tí ẹ yé mi nǹkan ò dẹ̀ lọ déédéé. àwòsùnbìlà yóò ti tó gbàwó tí ẹ ti ń ṣàkíyèsí irú nǹkan bẹ́ẹ̀. ó ti pẹ́ díẹ̀. Ó ti pẹ́ díẹ̀ yóò ti tó ẹ̀mélòó tí nǹkan náà ti ń gorí yìí. Kò tí ẹ ló ń kà. Kò níye ìgbà ó dé mọ́ra ò sọ fún mi. Alájì. Ṣé ti ríbi tí ìṣòro àti ìdààmú àwọn ẹ̀dá wà? Kò lóǹkà tí nǹkan ẹ̀ ti ń ṣẹlẹ̀ sí yín. Ṣé ẹ̀ ń gbádùn rẹ̀ lásìkò ni tó ń dùn mọ́ yín lẹ̀ ṣe tètè wá yọjú sí ni àbíbò?
àmọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kọ́kọ́ rò bóyá ó nọ́mà ẹ̀bọ̀ ìgbà tí nǹkan tí wọ́n ń ṣe mí tí mo wá rí i pé kò nọ́mà mọ́. kò nọ́mà gẹ́gẹ́ báwọn èèyàn ti mọ̀ mí tèmi fún ara mi sì mọ̀ra mi níbi tá a wà yìí ọlọ́run wà níbí ọlọ́run bẹ láàrin. wọ́n júwe yín náà la ṣe sátán yín wá. ẹ jẹ́ fi dá yín lójú pé ohun tó ti mú yín tẹ́ ẹ ti wọlé látẹnu ọ̀nà tẹ́ ẹ ti jókòó síwájú mi tí mo fojú kàn yín tẹ́ ẹ fojú kàn mí ìṣòro yín ti bí yá o. àwọn jíínù kan ni wọ́n máa ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ bí wọ́n bá sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ lára obìnrin kan àbára ọkùnrin náà ni wọ́n ti ṣe ó máa ń ní àpẹẹrẹ ńlá tí ó ṣẹlẹ̀ látẹ̀yìn rẹ̀. ẹ jẹ́ àtẹ̀ nínú bóyá ó tún ti láwọn boyfriend ìka tí ń jẹ́ jínù. àbúrò rárá o ẹ̀yin náà ṣàmọ̀ pé mo. ṣé o sí èmi mo dárúkọ jíínù èmi ló yẹ kẹ́ ẹ bí ṣé ẹ̀mọ́ tó ń jẹ́ jíínù ni àwọn àjọ̀nú ní ń jẹ́ bẹ́ẹ̀ àwọn àjọ̀nú kan wà tí wọ́n máa ń dánrù rẹ̀ wò ṣé rí tó ṣe pàtàkì jù ń bẹ̀ ni pé gbogbo wa ẹja mọ Ọlọ́run lọ́kàn ọba alágbàwí ẹ̀dá ni ọba tí ń ṣe gbogbo ẹ̀tàn tí kì í ṣe é kù ni bàbá súnmọ́ lọ́hùn tá à ń pè lójú méjèèjì kò sáyè gínú lọ́rọ̀ wa kò sáyè àjọ̀nú lọ́dọ̀ wa àbẹ́gbọ́ tá a bá ti mọ Ọlọ́run lọ́kàn tá a di òpó Ọlọ́run mú a mọ̀ kérúkìá àbẹ́gbọ́ kò sáyè gínú kankan nínú ayé yín wọ́n mọ̀ ṣe tiwọn láàyè tiwọn àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run àwa náà mọ̀ ṣe tiwa láàyè tiwa ẹ wo níbẹ̀ tí wá wáyé a wọlé istihara lórí ọ̀rọ̀ yín náà ni tó bá di ọjọ́ sátidé ẹ padà wá mo mọ̀ Ọlọ́run ó ti bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yín ohun tó bá sì ní ká ṣe ilẹ̀ fún yín á ṣe eré o. ẹ kú jókòó mọ́ mi. ọkọ mi ìwọ náà mo ní jókòó dé mi kò sí àbúrò rẹ ni ó pè mí lánàá nípa owó square ó tún ti pè mí lẹ́yìn pé wọ́n ti ń dà láàmú ó ní kí n bẹ́ẹ̀ sọ pé nǹkan tó bá ní tó fẹ́ fi ràn wá lọ́wọ́ kí n sẹ́ǹdì ẹ̀ sí kó náà lè ráyè ìmójútó rẹ̀ lọ́hùn. ó ti pè mí náà màámi ọ̀rọ̀ yín ò kí ń yé mi gbà mí o ààyè kí ebi báwo ẹ mọ̀ kí mo wọ̀n suspension náà ẹ dẹ̀ tún gbé bùkátà ilé mi lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gan mi láìpẹ́ ṣe máa ń ṣe mí o ẹ máa ń ṣe mí bíi superhero àbígbà pé èmi ò kì í ṣèyàn pé ẹ̀jẹ̀ ò run veins mi mo ní nǹkan tó ń dùn mí lọ́kàn tó yẹn ẹ̀dẹ̀ expect kẹ́ máa gbọ́rọ̀ owó school ọmọ yín lé mi lórí. ọkọ mi gbogbo tó ń dùn ọlọ́kàn Ọlọ́run bàbá kúkú yanjú ẹ̀ láyọ̀ àtàlàáfíà ìwọ ni superhero wa ìwọ lọkọ wa orí ni Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó padà dìdú láíláí àmútà ń gbọ́n mu ní ò ní gbẹ dákun ṣàánú mi ebí mi àti àtàwọn yòókù wà nulẹ̀ ó nìkan ló wà lọ́hùn kò rẹ̀ nìkan kan pé àwa yìí náà ní pé dákun bá ṣàánú ẹ̀ iye kí iye tó bá ń ṣàfùnù jọ. máa ń ṣe wà lórí ọ̀rọ̀ yìí iye kí iye tí ń bá ní nínú suspension ẹ wo ìyá ìwò tẹ̀sán mo ń jáde. wọ́n ń gbọ́dọ̀ wá ń lọ báyìí tó fi nílẹ̀ lábúrò rẹ̀ fún mi bó sọ kalẹ̀. ibo ni ìyẹn kí n máa lọ ṣé mi ò ẹ̀ sílẹ̀ fún ibùdó nìkan sí. ẹ̀yin tẹ́ kẹ́ máa bẹ Ọlọ́run fún mi pé kọ́lọ́ má dẹ̀ kán jù mí sẹ́wọ̀n ẹ wà bí ẹ sọ pé owó sùkú ọmọ ṣé mi ò Ọlọ́run bá ń sọ ló bá ń sọ ilé mo ti gbàgbé ó dé láyọ̀ wá bá mi torí Ọlọ́run. mo ti gbàgbé o. ó wà níbi tó lọ. òun ò dáa. kí ló dé. wọ́n ti dismiss mi. iṣẹ́ ti bọ́ lọ́wọ́ mi. yé wọ́n dá dúró mi iṣẹ́. Ọlọ́run mi o. àdúrà gbogbo àdúrà náà la gbà yìí ní òsì rìsọ́ọ̀tì yìí. àdúrà àtàwọn tí mo gbà. mo ti fẹ́ bẹ̀rẹ̀. àtúbọ̀tán rèé o ń tà ń wí rèé o àtúbọ̀tán rèé kéèyàn mọ́ mú nǹkan ní nǹkan tí ó bá ń ṣe títí ẹ̀ kó mọ́ mú kan mọ́ títí ẹ̀ olódélẹ̀ yìí o. Màmí kí lẹ̀ ń sọ àtúbọ̀tán kí lẹ̀ ń sọ ṣé nígbà tá à ń ṣàtúbọ̀tán náà ṣé ẹ̀ mọ̀ sí ni ṣé nígbà tẹ ní ká lọ máa ṣàdúrà lọ́dọ̀ pásítọ̀ ká fún pásítọ̀ lówó ká fún wòlíì lówó ká fún gbogbo ẹ̀ lówó
ṣé bí kí gbogbo ẹ̀ bá lè ká má bàa ní ọ̀run náà ni gbogbo ẹ̀ náà wá dà lónìí báyìí nísìn ẹ mú ti yín tèmi lè rán. èmi ò mọ̀ sí nǹkan tí ò dáa tó ń ṣe ta ìmọ̀ sí èmi ní kó máa ṣe sàárà kí ọ̀nà ẹ lè máa là kó nǹkan tó bá dáwọ́lé kó lè máa já sí rere ni mi ì ní kó mú kan mọ́kàn mi ì ní kó gba rìbá mi ì ní kó ṣe nǹkan tí ò tọ́ ọ̀nà náà ni mo fi ẹ́ mọ̀. so gbogbo àwọn sàárà tí mo ṣe yẹn náà kò yẹ kó dì kan fún mi níbì kan béèyàn bá ṣìṣe níbì kan ṣé kò yẹ kí sàárà náà wọ ẹ̀pọ̀ ẹ̀ gbogbo ẹ̀ náà ni ló ti tán yìí. àbí yóò wá náà àwọn tó máa ń sọ wípé fèsù wá owó náà sọ́dọ̀ Ọlọ́run iná ni àjò òkú gbogbo ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ kọjá mo pariwo owó funfun lọ́wọ́ ti tèmi kò sí níjọ́ tí mo ti bẹ̀rẹ̀ ìgbésí ayé mi ìmú kan mọ́ kan rí bẹ́ẹ̀ lọ́dún sì ṣe ń gbàdúrà ni. ní kọ́kọ́ ọba àdá ọba wọ́n sáyàn lẹ́sẹ̀ ọkọ̀ ọba àdá ọba ó mú mi ó ń sàmì wẹ́lẹ́wẹ́lẹ́ bí mo ṣe wà yìí. Ọlọ́run ò ní jẹ́ ọkọ̀ ọba àdá ọba ò ní sẹ́ ẹlẹ́sẹ̀ mo kọ́ ọkọ̀ ọba àdá ọba ò ní sọ ẹlẹ́sẹ̀ ṣé wò mọ̀ pé ní tí ọkọ̀ ọba àdá ọba bá sá ẹlẹ́sẹ̀ irú wọn ti kú tipẹ́tipẹ́ wọn mọ̀ ni ẹbọ́n náà ló sọ̀wọ́ yìí wo ìjọba gbaṣẹ́ títí ẹ ní o Ọlọ́run mi tí mò ń sìn yóò pèsè iṣẹ́ aládùbáríkà ní fún ẹ láìpẹ́ láì jìnnà. Ọlọ́run yọ mí ṣe rí àwa mẹ́ta la dáràn o àwọn méjì yòókù ẹ̀wọ̀n ọdún mẹ́fà náà fún wọn tí kì bá ṣe àánú tí mo rí gbà lọ́dọ̀ àwọn ọlọ́pàá tájọ wà. ìkúnlẹ̀ abiyamọ o ẹ̀wọ̀n ó wá ládùúrà tèmi gbà ó gbà àdúrà tèmi gbà. fẹ́ gbà kó kàn gbàdélẹ̀ náà ni. àdúrà tèmi tiẹ̀ gbà. ó wá kó gbàdélẹ̀ ni wọ́n ní ilé mi ṣe. àwọn tẹ́jọ́ ń gba rìbá kọ́ ló kú ọyọ Ọlọ́run ọba mi tí mò ń sìn tí mò ń pè tó ń dá mi lò ó ló kú ọyọ. bá ṣe pé náà pọ̀ lọ́hùn kí ló ṣe pé ẹwẹ́ fún mílẹ̀ ìdarí máa ń. bí ọba ṣe pé ẹgbẹ́ wọn ló bá wà Ọlọ́run ti ṣe àṣepé iṣẹ́ ìyanu nínú ayé rẹ̀ ò mórè ni ìwọ ni kó wá lọ kí èsọ́nà rẹ báyìí ìwọ ni kó lọ fi Ọlọ́run kún nǹkan tó ń ṣe kó wà ní mímọ́ kó máa rìn ní mímọ́ kó máa ṣe mímọ́ kó máa rìn lọ́nà tó tọ́ níbo láti wá bẹ̀rẹ̀ báyìí o Ọlọ́run níbo ní tí wọ́n ṣe sọmọ tí bẹ́ẹ̀ ní èwe báyìí ṣé èkó tí wá ṣe mí wọ́n gbàṣẹ́ lọ́wọ́ ọ̀kan ìkan bẹ́ẹ̀ ní èwe àbúrú sẹ́ǹdì sí ẹ ká sọ àlàjì ẹ dákun ọ̀rọ̀ àwọn ọmọ náà ló gbé mi wá sọ́dọ̀ ẹ wò ó ṣe rí Abdulmumi yìí oníjọ̀gbọ́n ni o gbogbo ìgbà náà máa ń pè mí níléèwé wọn pé ìjọ̀gbọ́n always ni ṣé wá rí bọ̀dà Salam tọkàn mi tiẹ̀ tún balẹ̀ pé ó tiẹ̀ fìwà tútù jọ mí kò ń rojọ́ orí ẹ̀ dọ́ta débi wípé kò lè fi dígò kọ ó báyìí ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ torí Ọlọ́run àtìgbà tí bàbá wọn ti dà wọ́n sí mi láyà èmi nìkan náà ni mò ń dákun tí mò ń dápa tó ń bá wa lọ ṣe nǹkan tó lágbára jù mí lọ wálé ta lẹ fẹ́ kí n pè olójẹ́ kí n sáwá bá yín ẹ ràn mí lọ́wọ́. Yes sir. ẹ gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. ẹ já tún gbọ́ lọ́n tóbi lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. ẹ jẹ́ wá gbọ́ lọ́n tóbi lẹ́lẹ́kẹta ká dé ládé. Allahu Akbar kabira. ẹ mọ̀ di tí mo fi ní ẹ gbọ́ lọ́n tóbi. nítorí pé ẹ mójú ọ̀nà nítorí pé ẹ ṣìnà nǹkan ṣẹlẹ̀ sáwọn ọmọ yín ẹ kó wọn gbàbọ̀ mí ẹ sì kó wọn wá sọ́dọ̀ lọ́kàn ṣoṣo tó wà ọba àlekè ọlá ìdùnnú tí mo fi ní ẹ gbọ́ lọ́n tóbi. ẹ wo àwọn ọmọ yín ó yè wọ́n yanjú ẹ mọ̀jà máa fẹnu òdì sọ̀rọ̀ sáwọn ọmọ wa torí àṣẹ ńlá ó bẹ lẹ́nu wa. ṣé ẹ ráwọn ọmọ yìí ẹ já sún wọn ẹ jẹ́ kí wọ́n mọ̀ súnmọ́dọ̀ Ọlọ́run dáadáa. nǹkan àkọ́kọ́ tó jẹ́ ojúṣe òbí láti jẹ́ ká jèrè àwọn ọmọ wa yìí òun ni ká fi ojú wọn mọ ọ̀nà ọ̀dọ̀ Ọlọ́run. mo dẹ̀ wá ń gbìyànjú mo ń gbìyànjú. ẹ ń gbìyànjú àmọ́ bẹ́ẹ̀ tí ń gbìyànjú tó ẹ mọ̀bìnrin wọn ò dá yín lẹ́jọ́ ó dàbí pé gbìyànjú yín ò tó. a jọ wà ládùúgbò ní láti bí ọdún bíi 6 mo mọ̀ bàtẹ́ dé mo sì mọ àwọn ọmọ yìí ó tó ẹ̀mélòó tẹ́ ẹ ti pariwo báyìí bí ọdún 6 sẹ́yìn pé dandandandandan kí wọ́n nìṣó léèké dandandandandandan kí wọ́n nìṣó lásàlátù
dandandandandandandan ibi kan wá báwọn ẹgbẹ́ wọn ní mọ́ṣáláṣí ó tẹ̀ mélòó. ẹ sì máa wo gbogbo wọn náà náà ké o gbogbo wọn náà ké o. ọlọ́run gbà fún wa ọlọ́run bá wa ṣe á jèrè wọn ibi ò sì ní ṣẹlẹ̀ lórí wọn. bọ́dà mi iná láàtọ̀ ìwù kí ni ìtumọ̀ ẹ̀. ó ní ọlọ́run ọba onímọ̀ ni. gbogbo wọn náà ké o. ẹgbọ́n lọ́ọ̀ tóbi. Akbar. kò sí tí ẹ sọ mọ́ kò sí tí ẹ sọ ó ń yọ̀ rẹ̀ ibi ò mọ̀ pé ayọ̀ mọ́ pa ẹ̀ ìwọ tó o lè mọ kí tó o mọ náà débi tó o mọ̀ dé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú ọ wá bárò ẹgbẹ́ kí n bọ̀ ìwọ tó o lè tẹ̀lé ìyá rẹ̀ ibi yóò sọ hospital kò ṣe ibi pátí kì í ṣe ibi tẹ́ẹ̀ tí jó o sì tẹ̀lé ìyá rẹ̀ wá bí nítumọ̀ wípé o mọ tó o sì. ó bímọ ọmọ gbọ́ràn sí ọ lẹ́nu ṣé o fẹ́ kán fẹ́ gbà fún ọ lóúnjẹ ṣé o fẹ́ kí wọ́n tì ọmọ lé. sọ́ọ́ni bí wọ́n bá ti ọmọ sẹ́ẹ̀lì tó bá ṣe gbáhùn ojú èèyàn ó kà wá béèyàn ò bá lálàáfíà fún ìṣẹ́jú kan abọ́gbọ́ ọjọ́ gangan lásìkò kejì ìṣẹ́jú kejì ló mọ iyì gbogbo ìgbà tó ti fi gbádùn rẹ̀ wọ́n jẹ́ kí tiẹ̀ rí bẹ́ẹ̀ o sọgbọ́ wọ́n jẹ́ orí bẹ́ẹ̀ o arákùnrin wa ọlọ́run ò fi yé ọlọ́run ò fi yé ọlọ́run ò fi yé ṣé ìwé wọ̀nyẹn ká ìwé wọ̀nyẹn ká ọkàn yín sì wà lọ ọlọ́run ò fi yé ẹ wo gbogbo ètò wà láàyè tí ò sí ní tó ṣe ọ́ ò sí láhàámọ́ wọ́n lò ń la gidi ó jẹ́ ronú orí rẹ ẹ wo ó láwọn kankan tí wọ́n gbé fún Mustapha ó bá di ìrọ̀lẹ́ àbáàrọ̀ ọ̀la yóò gbé wá fún yín èyí tí wọ́n ó mú wà ń bẹ̀ èyí tí wọ́n ó fi wẹ̀ náà wà ń bẹ̀ ọlọ́run ó fi wá wò ẹ sì gèrè wọn ẹ gèrè wọn ẹ̀yin náà yọjú sí mi o ẹ yọjú sí mi o pẹ̀lẹ́ ẹ mọ́ jìnnà sí mi ẹ̀yin náà ẹ mọ́ jìnnà sí mi ṣe ti gbọ́. ẹ ṣeun aláìsí ẹ ṣe kẹfẹ wọn ọgbọ́n mi ṣe yín ẹ ṣe sọ. Mustapha. Èmi nù. My one and only friend. Ẹyẹ méjì jẹ́ díẹ̀. Ọ̀rẹ́ mi kan ṣoṣo ní kámpọ̀sì mi. Èmi nù. Kò ní dá bẹ́ẹ̀ tí ò ní dá fún. Bẹ́ẹ̀ ni o. Fẹ́ dára. O tún fẹ́ dára. Àrítán lé alára. Mustapha, mo ti sọ fún ọ. Àbí. Ta ló nà mí? Ọ̀nkú, ẹjọ́ ta ló nà mí? Ṣé o rí inú mi? Ẹni pé. Mo ní ta ló nà mí? Ọ̀nkú. Yẹ́! Ta ló nà mí? Yẹ́! This guy, no, see this guy. He's a trending guy in Saudi school now. Jeez! Why mad pa? Let's carry on one time. Ṣé ara tó ló fẹ́ dáre? Sí ìsára ni. Mo ti mọ sọ fún má kó bá mi. Wọ́n ní o má kó bá rẹ̀. Ó ń bá mi rìn gan nínú ayé àkóbá ni. Wo fíìsì sùkúù wa yìí. Tó bá jẹ́ obìnrin yóò sáré lónìí. Yóò lẹ́yìn o. Èmi ọmọ lè mọ̀ mu. Tí wọ́n náà fẹ́. Mo sáré tẹ́sítì ẹ̀ wò. Ẹ pẹ̀lẹ́ o. Àáfàá wa mú ojú ìrì o. Bẹ́ẹ̀ ni ẹ̀rọ ojú mi rí àwọn èèyàn tọ́lọ́run ti tara rí dá lóhùn àwọn náà jù ọ̀dọ̀ yìí fún mi pé tí n bá ti débì pé ọlọ́run á jẹ́ kọ́rọ̀ tèmi náà dá yìí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ṣé kí lẹ wá fẹ́ kí Ọlọ́run ṣe fún yín. Àfikọ́ lọ́wọ́ ràn mí lọ́wọ́ nǹkan ń ṣe mí ayé mi ò fi gbogbo ara ní ìtumọ̀ mo kàn ń ṣe ni kò jọra wọn fún mi kódà mo ti fẹ́ para mi gan. Ọ̀rọ̀ burúkú ni wájú Ọlọ́run ẹ fẹ́ para yín sẹ́yìn lẹ dára yín ni ẹ mọ̀ pé kéèyàn sọ níwájú Ọlọ́run pé òun fẹ́ para rẹ̀ ẹsẹ̀ ni ẹ̀mí tẹ́ ẹ̀ dá ẹ sì fẹ́ fúnra ara yín gbà kò sí ìṣòro
àbí ìdààmú kan tẹ̀dá lè mọ̀ kúkú rẹ̀ tó yẹ kó jáde lẹ́nu ẹ̀dá náà pé mo fẹ́ para mi. ayé dùn abẹ́ lọ́hùn ni kò jára ayé gbé kò dá sí tẹ́ ẹ bá rí mọ́tò ẹ̀ lè kó sí lẹ́nu ẹ lè rí kọ̀ǹgà tẹ́ ẹ kó sí kí wọ́n mọ̀ ju bùlàbùlà kẹ̀sì tó níbọ̀. wọ́n á dúpẹ́ lẹ́ẹ̀fẹ́ para yín. àwọn ìdojúkọ àwọn ìpèníjà tí mo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló jẹ́ kí n máa ronú bẹ́ẹ̀ yẹn. ẹ fara yìí balẹ̀ ẹ ti dọ́dọ̀ mi wọn ò gbéraga o àmọ́ wọn ò ní nǹkan míì mọ́ lọ́hùn wọn ò ní nǹkan míì mọ́ àlà ẹ sì ti débi kẹ́ ẹ tó débi ó mọ̀ kẹ́ ẹ mọ̀ mi ìgbà tẹ́ ẹ tó débi náà ò rí yín ẹ fọkàn yín balẹ̀ àwa àfa àwa ní àròlé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà tẹ́ ẹ sì ti dọ́dọ̀ kan nu wọn ẹ fọkàn yín balẹ̀. afa wa ẹ gbà ẹ mú kàn mí ẹ kárí ṣe ètò owó yìí nù ó dá yín lójú. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم. afáwa ẹ ti kọsẹ̀ ẹ ti fara kọ afáwa ẹ ti kọlu nǹkan tẹ́ ẹ kọlu ẹ bójú ẹ̀yìn láti wò tó wà lálàáfíà ni abẹ́mi ò sí lára ẹ̀ mọ́ afáwa àìmọye tẹ́ ẹ ti ṣubú lórí òkè ẹ ti gbómi gbóná ẹ ti gbé epo gbóná ẹ ti dàlé nǹkan lórí ẹ sì fẹ́ mọ̀ bóyá nǹkan tẹ́ ẹ dàlé lórí bóyá nǹkan tó dáa kẹ́ ẹ dàlé ní àbí tí ò dáa ẹ ti sa àwọn àṣemáṣe kan àwọn àṣemáṣe náà ǹjẹ́ ẹ lè sọ níwájú Ọlọ́run mi ọba tí kìí ṣèké ọba tí ò sọ ohun tí ò mọ̀. ẹja náà ẹ parọ́ ti sa ìdásọ́lọ̀ mo ti sa ìdásí ara mi èmi tẹ̀ ń wé agbófinró ni mo ṣí iṣẹ́ ìjọba ṣe mo ṣí agbára lò ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò dáràn àti fi wọ́n rọ́pò àwọn tó dáràn. mo ti gùn ìyàwó ìlòmí ọkọ rẹ̀ kàn dé ọ̀rọ̀ ẹjọ́ kékeré báyìí ni wọn ò bá ní rówó bẹ́ẹ̀lì tábà tí wàá bá wa báyìí àfi ká mú ìyàwó wọn balẹ̀ ká lè bẹ́ẹ̀lì ọkọ wọn. ó pọ̀ àṣejù mo kì bọ̀ títí iṣẹ́ fi bọ́ lọ́wọ́ mi àṣírí mi ò bò. Allahu Akbar. Allahu Akbar. Àfáà wọn ò lẹ́bọ wọn ò lóògùn kò sí nǹkan míì tí mo dúdú lé jọ lọ́lọ́run lọ àtìgbà tẹ́ ẹ ti jókòó ó ní kílé kan ti ń sọ fún mi wípé ìdọ̀tí pọ̀ lára yẹn gbẹ́sẹ̀ pọ̀ lára yẹn. ẹ wò ó èmi kọ́ o ọlọ́run ni gbogbo wa ń pè o ọlọ́run tí gbogbo wa sì ń pè ó nìkan ṣo lọ́ba aláforíjì òun ló lè foríjì yẹn pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ti kọsẹ̀ yìí kò sínú ẹ̀tọ́ mi kò sínú ẹ̀tọ́ àfáà kankan láti ṣe ìdájọ́ ẹnikẹ́ni iná láhá gàfúrú rọ̀hìn ọlọ́run nìkan ṣoṣo òun lọ́ba aláforíjì òun náà ni ó sì foríjì nínú àánú ẹ̀ ní o abẹ́gbọ́ ẹ mọ̀ tóbi ẹ lómi gbogbo ara yín túmọ̀ sí pé nífẹ̀ẹ́ oúnjẹ ẹ ń gbìyànjú
ẹ mọ̀ ru tẹ́ gbẹ láti jẹ́ kádùúrà yín gbà o láti jẹ́ kọ́lọ́run ó foríjì ẹ gbẹ. Ǹjẹ́ ẹ ṣetán láti gbààwẹ̀? Ẹ ṣetán láti gbẹ kádùúrà yín ó lè gbà. Àbí arákùnrin ẹ gbààwẹ̀ ojú yín gan yóò gbààwẹ̀ nítumọ̀ wípé ẹ ní rí sánmọ̀ fòdìdí ọjọ́ méje ẹ fi wà ní ilé tẹ ẹ mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn ní kọ̀rọ̀ yàrá yín ẹ sì gbọ́dọ̀ rí sánmọ̀. Ó láwọn nǹkan kan tí wọ́n ó pè fún yín tẹ́ ẹ fà tẹ́ ẹ mọ̀ fi bẹ́ẹ̀ lọ́hùn astagafurullah 7,800 òun lẹ́ fà ó pọ̀ èmi náà ń wò bẹ́ẹ̀ èmi náà ń wò bẹ́ẹ̀ ṣé bá yín bí Ọlọ́run ó sì dá mi lójú pé mi bá bí Ọlọ́run léèrè ó lè ní kẹ́ka 20 million. Ẹsẹ̀ tẹ́ dápọ̀ fa mo ní 7,500 ṣé ẹ lè gbàwẹ̀ kẹ́ẹ̀ka nǹkan ẹ ti ń complain bẹ́ẹ̀ bá wá débi àwẹ̀ ńkọ́ 7,800 òun lẹ́ pé o asagafula lẹ́yìn èyí kò tán síbẹ̀ ya ti ha rísíkù ha rọ́gàdán mínkúlì mọ̀káàní ẹ wo ẹgbẹ̀rún kan lẹ́fà ìkan 7,800 ìkejì ẹgbẹ̀rún kan ló bá tán bẹ́ẹ̀ bá lè fà á dójú àmì tó sì wà lọ́kàn yín gbà tẹ́ ń fà á wípé ẹ ní padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ tó jẹ́ pé ẹ fi ń tọrọ àforíjì ní tàkọ́kọ́ ẹ̀kejì ni pé ibikíbi tí owó bá wà ibikíbi tí ọlá bá wà tó jẹ́ ti yín kẹsẹ̀ yín lọ ọbẹ̀ inú ọ̀nà ẹ̀rí àná. ẹ ṣe bàbá wa ẹ dákun bí èlò ni kí n mú wá kí n fi bí èlò ni kí n mú wá tí a fi ṣe àṣẹ sí àdúrà tí ẹni kì í ṣe. Nínú owó mo ń béèrè ní nínú àwọn owó wo ṣé owó aláìṣẹ̀ tẹ́ ẹ gbà lẹ́fẹ́ fún mi nù ẹ̀ àbí tẹ́ ẹ lọ́gbà lọ́wọ́ ìyàwó oníyàwó tẹ́ ẹ bá lájọṣepọ̀ òun lẹ́fẹ́ fún mi nù ẹ̀. Ẹ wo arákùnrin èyí tó ṣe pàtàkì jù ṣe ẹ fẹ́ gbọ́ àfa wa èyí tó ṣe pàtàkì jù ni pé gbogbo tí mo sọ fún yín pé kẹ́ ẹ ṣe kẹ́ ẹ mọ́ gbàgbé ẹ fi wá ojú rere Ọlọ́run bẹ́ẹ̀ bá wá ojú rere Ọlọ́run tọ́lọ́run bá dáríjì yín bẹ́ẹ̀ bá padà wá bí èmi ó ti mọ̀ pé ọwọ́ ẹ̀ṣẹ̀ ti kúrò lára yín ohun tẹ́ ẹ bá wá fún mi lásìkò náà pẹ̀lú inú mímọ́ tẹ́ ẹ fi rówó ẹ fi ṣe sàárà àgbà ẹ pẹ̀lẹ́ ẹ mọ́ dọ̀bálẹ̀ fi mi ẹ mọ́ dọ̀. Hello. George, ẹ̀ ń bolo wa. Má pẹ́ mo ti ní ìfẹ́ kí ló fi ń ṣe. Time ti lọ náà. Ibi kan níbi stadium ni mo wá dúró sí. Mo ti ní ìfẹ́. Mo ní ìyá ìgbogbo lè jà ẹ̀. Ọ̀sẹ̀ tí ìta ìrìn ìjà ẹ̀. Wọ́n tiẹ̀ tí wọ́n bá mi tiẹ̀ wọ́n bá mi tiẹ̀ gbére yẹn tó sí ọmọ mi bẹ́ẹ̀ ni àti ojúmọ́ kan oògùn kan rere lélẹ́yìn èyí oṣù tó ń wà nínú you dey play òun wá ìtọ́ọ̀lù mi àwọn ṣìṣẹ́ kéde ló máa pa ẹ́ ó ti ṣiṣẹ́ lẹ́yìn wàhálà ó ti ọjọ́ ìṣiṣẹ́.
wo o ìdí lásán gan wà lẹ́ wo o tún ṣìbù ló bẹ́ẹ̀ ṣìbù sí bọ́sí mi bọ́sí eré wo òun wáìnì mi bọ́sí mi mo ní kó bọ́sí àbúrò rẹ̀ mi bọ́sí mi mo ní kó bọ́sí mi fún rẹ̀ o bọ́sí mi lẹ́rọ̀ mo rò pé mò ń wọ́n tó rò pé mò ń bẹ́ẹ̀ ṣe eré mi tó rò pé mò ń bẹ́ẹ̀ ṣe mo ní kó bọ́sí mi ni òun wáìnì mi ò ní ṣe mọ́ ọ̀la ò ní ṣe mọ́ ò ní ṣe wẹ́ẹ̀mù tó lọ wèrè ní ẹni tó ń wá ìsóòlù mi ni wèrè bọ́ síbí o wèrè ọlọ́run ti ṣe o ẹ ti ṣe ló máa mú ẹ ọlọ́run ti ṣe lẹ́yìn o ti tẹ́gbẹ́ ìjà ẹ̀ ni mo jẹ́ wọlé máa fún ẹ mú máa mú ẹ máa kó ẹ lọ́gbọ́n wèrè lè ta hello ọmọ ẹ sì jẹ́ ẹ̀sìn tó fẹ́ ṣe yẹn makanaki ni wọ́n bí èèyàn aláìta makanaki kẹ skinachi náà máa lè ṣẹlẹ̀ skinachi ẹsẹ̀ bọ̀bọ̀ yẹn gún o skinachi àbáyé skinachi ò fẹ́ dá ni for this campus wo tí makanaki bá fi lè wọlé a máa dábẹ̀ rú ibú dogun tí bá lọ jí sọ̀rọ̀ lánàá ó sọ pé ní tìǹda wa ti sọ báyìí ní final skinachi kẹ tí dọ́jú bá ti wọ̀n bẹ́ẹ̀ you know say me I dey kò sí a máa gbórí wọ ẹ a máa gbórí wọ bẹ́ẹ̀. For this our campus. Now we get this campus. Who them be? Alfa. Inú bí mi. Wàhálà inú bí mi gan. Mi ṣeré o. Ọ̀gbẹ́ni gbàgbára lẹ̀ kí ló ṣẹlẹ̀ ní kò. Wòlé kan ló gbà mí dì. Wọ́n gbà yín. Wàláì. Èyí lè wá mi. Ó gbà mí dì gidi ni omi ṣeré o. Kí ló mú yó? Ó ní òun pé mi kò dúró lásán. Bá a mú kinní mi. Mo jáde. Bá mi mú ó gba ẹndì for this campus àti máa gbọ́ ó gba ẹndì for this campus. Ṣé ló fi get this campus ni? Ṣé ó lè mọ boyfriend ẹ ṣá? Ó wèrè wáìn mi ni. Mo kàn gbọ́ kíní ẹ̀ pa. Ní kòkó rí wàláì. Jọ kí ló mú yó kí ló jẹ? Ọkọ pé mi kò dúró lásán. Mo kàn ọmọ náà mo kàn lè ṣe kíní ẹ̀. Mo bá rí fídíò wọn pé ẹ gbà mí. You know sabi you dey roll with for this campus. Kò mọ̀ pé mi gan ní lọ́wọ́ pé wà nílẹ̀. Mo kàn lè ṣe kíní ẹ̀ fún mi. Ọwọ́ mi bà but kò tẹ́ mi lọ́rùn kò bí mo ṣe tó kọ́ ni mo fẹ́ mú balẹ̀ ni mo fẹ́ mú balẹ̀ mi ṣeré o. Ẹ farabalẹ̀ tó bá lọ ṣàdámù àrí. A máa mú yẹ má wọ̀ rí wọ́n tún lè dún campus. Mi ìgbọ̀nrú ẹ̀rí má wọ̀ rí wá jókòó náà. Mi ìjókòó járe ẹ̀kọ́kọ́ jẹ́ ká máàpù kò tàbí ẹ̀sìn ká kọ́kọ́ wò ó. Ìwọ calm down. Mo gbọ́dọ̀ down mo gbọ́dọ̀ mú balẹ̀ mi láì tó. Ok má wọ̀ sí ẹ̀kọ́ jókòó lọ́dọ̀ jí ìbò jẹ́ ká bá dúró ẹ̀ náà jókòó má wọ̀ rí. Salaam alaikum. Wa alaikum salam. Mustapha. Yes sir. Mustapha. Yes sir. Ọlọ́run òkè o. Àmín. Ọlọ́run òkè o. Àmín. Ọlọ́run òkè o. Àmín. Ọlọ́run òkè o. Ó kárí. Àkùnà. Mo yọ inú mi mọ́. Inú mi mọ́ ń dùn. Tí n bá ti ń gbòòrò rẹ̀ àbí mo fojú kan kò sí bí inú mi ṣe dùn. Torí àwọn èèyàn mọ́ ń fi oyún gan. Bí wọ́n bá ti wá fi oyún gan, èmi náà wọ̀ wọ́n dùn náà pé ọmọ mi rè á lè sọ̀tà. Bí èèyàn bá fi ọmọ wé ọmọ yóò sì lò kàn pa. Inshallah bẹ́ẹ̀ ni. Alhamdulillah. A sì jọ sọ̀rọ̀ kò tí ì ju bí ọjọ́ méjì lọ báyìí. A jọ sọ̀rọ̀ rírí tí mo rí ọ yìí àkókò bàbá mi kan láìláì àkókò bàbá mi kan láìláì. Kò sí nǹkan méjì tí ń jẹ owó ló ti torí ẹ̀ wá o. Torí ẹ ti ṣẹ̀tọ́ níjẹta alájí ẹ kò kí ń ṣe ìtorí owó a ní sinmi ráńpẹ́ ni mo wá ní kí n wá fi ọpọlọ mi lélẹ̀ lé. Bẹ́ẹ̀ ilé ló sì wà. Bẹ́ẹ̀ o ò bá lé ijó wọn. O ò lọ máa bá wọn fàjọ. Kò sí tí wọ́n mú bẹ́ẹ̀. O ò lọ máa bá wọn jà kiri. Barakala ò gbé ga. Ọlọ́run ò fèsì mi fún ọ. Ọlọ́run ò fọgbọ́n fún ọ. Ọlọ́run ò fòye fún ọ. Ó kárí. Ó kárí. Kàfáyà ò tí ì dé ni. Kàfáyà kò dé. Àárọ̀ èmi àti ẹ̀ sọ̀rọ̀ sí òun. Èmi àti ẹ̀ sọ̀rọ̀ lálẹ́ àná
ó dẹ̀ sọ fún mi pé òun máa dé ní alẹ́ àná torí ẹ̀ lèmi náà fi ń bọ̀ lé nínú. mo ti ní kàwé adájọ́ mi fún ọ sórí wíwá tó wá sílé rẹ yìí gbé báàgì rẹ sinmi bó o bá sinmi tán ó lọ́rọ̀ tèmi àti ẹ fẹ́ sọ àwọn tí mo máa ń ṣàdúrà fún l'Àbújá wọ́n tún ti ránṣẹ́ pè mí wọ́n sì lò tó bí ọjọ́ 5 lọ́dọ̀ wọn o ò tí ì kánjú lọ léèwé báyìí ọ̀dà ó mọ̀ pé tó lè so ti gbọ́ ó lọ́rọ̀ tá a sọ and there is something I want you to understand in Sabratu Dauda tó ti di ọ mo fẹ́ kó o mọ̀ dáadáa. Astaghfirullah, 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 lazi la ilaha illa huwa hayyul qayyum yatiya rizqa ragadan min kulli makan yatiya rizqa ragadan min kulli makani yatiya rizqa ragadan min kulli makani yatiya rizqa ragadan min kulli. Lord, dákun ṣàánú mi. Òun ló pé ọjọ́ keje tí mo fojú kan mi jẹ mo sì mọ lórí káyé mi lè dá. Lọ ṣàánú mi, lọ ṣàánú mi. Ṣàwòtán ṣe fún mi, kọ́ lànà fún mọ́jọ́jú tì mí. Ọlọ́mọdé dààmú náà, wọ́n jẹ sánná ní ìtúbà wájú rẹ̀. Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí, mo túbà dáríjì mí. Dákun ṣàánú mi, ẹni láàánú gbà. Ṣàánú mi Ọlọ́run, ṣàánú mi Ọlọ́run, ṣàánú mi Ọlọ́run. Látẹ̀sí alúwá síbìrì kọrí inú lè kó lè kọrí ní lílímọ̀ kọrí nìyẹn kìtà dé. Fàyín kẹ́nà sáárù fàjà níbù sórí àtàrùn. Fàyín kẹ́nà sáárù fàkọrí inú òye. Mi ò rán yẹn o. Ọ̀rẹ́ mi lọ̀rẹ́ mi ó mọ jẹ́ o. Ìdájí ẹ̀. Ta nìyẹn? Ta lẹ béèrè? Mo ń bọ̀ o. Ẹ dúró mo ń bọ̀ o. Ẹ tiẹ̀ lè sálámọ̀. Bẹ̀rẹ̀ ayín. Ẹ ǹlẹ́. Kò sálámọ̀ náà kò sì jí lẹ́nu wọn bí ọ̀daràn. Mo ń bọ̀ o. Àwa ní àwọn afá gan tóbi, ó ti tóbi jù. Kì í wé báwọn bàbá alágbàjí ṣe wọ́n wé. Ṣé àwọn afá wa láwọn ológun? Ó ti wú. Báwo ni ẹ wà wá? Aláàjì ni mo béèrè. Èmi ò jàlájì lójú yín. Sábà ẹjọ fàgbà ni mo béèrè. Mi ò béèrè ọmọ àfà. Àfà àgbà lèmi náà. Èmi náà ti ń kọ́ ọmọ kéwú. Àṣìṣe tẹ́ ẹ mọ́ sẹ́nu àmọ́ dáàdì mi ò sí lé. Wọ́n ti lọ rìn àjò. Rìn àjò? Bẹ́ẹ̀. Ìwọ náà lọ. Wọ́n ti travel. Wọ́n wà l'Àbújá. Àwọn náà yan àwẹ̀ fún mi pé kí n gbàwẹ̀ ọjọ́ 7 kí n má rí oòrùn. Bó dẹ̀ ti ṣe pọ́ńtán ní kí n ṣe. Wọ́n dẹ̀ ní kí n yọjú sáwọn pé màá rí ìyanu. Ẹ kíra yín kú oríire. Ẹ ti rí ìyanu. Èmi ò rí ìyanu mo tí ì rí. Kò sí nǹkan kan tó ti yàtọ̀. Ẹ rí ìyanu. Èmi gan tí mo jókòó ìyanu ni mí láyé ọ̀tọ̀ mi. O Mustapha mi ò ṣàwàdàjọ́ nǹkan tó ń ṣe mí ju gbogbo tó ń sọ yìí lọ ìyanu wo ni ìyanu. Ẹ ti gẹ́ẹ̀tì kan tí mo sọ. Ẹ dìde ká lọ. Ẹ dìde ká lọ. Ìyanu rẹ̀ àní ẹ tẹ̀lé mi ká lọ.
Ilẹ̀ yanu mi ni. Ilẹ̀ yanu mi ni. Ẹ fi free, mo ń bọ̀. Mo fẹ́ bọ́ láwà ní nítorí ọwọ́ ni. Ẹ fi free, ibi tí ti dá yín lónìí, mo ń bọ̀. Pẹ̀lú gbogbo ṣé o ṣe fún mi? Wọ́n ní kókó láti kọ́ ní gbogbo nǹkan táwọn ọ̀rẹ́ ṣe kẹ́kẹ́ ẹ̀ ṣe sí. Ṣùgbọ́n kẹ́ ẹ mọ̀ jẹ́ kí ẹni táwọn dá orúkọ síbẹ̀ kẹ́ ẹ mọ̀ jù wọ́n ẹ̀fẹ́ ìṣògùn tẹ̀ ṣe tán. Bí wọ́n bá ti wá parí ẹ̀ ẹ wàá lọ odò tó ń sàn dáadáa ẹ mọ̀ pé wọ́n ń sàn ìbẹ̀lẹ̀ lọ jù sí. Wọ́n ní tẹ́ bá ti jù bẹ́ẹ̀ ọlọ́gbà ọlọ́run àtún àyàn gbà gbogbo jẹ́ bá mi jayé ọlọ́run jò sàn wọ́n sì ní báwọn ṣe tán àwọn pé ẹ pẹ́ fún ọ lọ́dà o. Ẹ jókòó. Nígbà tá a wà níbi orúkọ wa lẹ́kọ̀ọ́ kí mo sọ fún un. Fún lèmi gangan ìyanu táwọn àfáà sọ dáàdì mi sọ. Ibi gangan ìyanu nígbà ẹ̀wọ̀n mi sẹ́nu yẹn. Ẹnu yà yín àbí. Ìyanu kò jù bá ń lọ. Ìyanu tí wọ́n lẹ́rìí òun náà lẹ̀ sí ní rí. Ṣé ẹ̀rí mi tẹ̀ ń wò yìí? Ọwọ́ mi já sóògùn dáadáa. Mélòó mélòó àwọn èèyàn tí mo ti ṣiṣẹ́ fún. Even nínú campus wa, èmi ni champion. Gbogbo àwọn èèyàn èmi ni mò ń dá wọn lóhùn lọ́hùn. Ẹ wò kí n má pọ̀ lọ́rọ̀. Ẹ rí pé mi gan láyò dádì yìí. Gbogbo iṣẹ́ tí wọ́n bá ti ṣe báyìí, èmi máa ń jẹ ládé. Iṣẹ́ tí mo fẹ́ fún yín lénìí, ìgbà tá a bá rí ọ̀sẹ̀ kan lónìí, ẹ máa ṣe mítìn pẹ̀lú àwọn olórí Nàìjíríà. Bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ fún mi. A kàn máa wá ewé gbérí, ewé ajé, ewé amúnimúyè, ìkódẹ́ka àtàwọn nǹkan kan láàpòpọ̀ láwàá pòpọ̀ mọ́sẹ̀ lẹ́lọ́ fi wẹ̀ lódò. Ẹnikẹ́ni tí ẹ bá ti bá pàdé ó ń lọ náà láyín. Kò yé mi o. Ẹ pò kan papọ̀ máa fi ẹjọ́ o. Ṣé kìí ṣe pé ẹ fẹ́ ṣògùn owó fún mi o? Owó kẹ́ ẹ̀. Kò yé mi o. Gbogbo nǹkan tí mo kà lẹ̀ kó láì jẹ lọ àdẹ̀ ló kankan lára èèyàn àgbo mọ́nu. Ó kò jẹ́ pé ilé ayé yìí wọ́n pe kankan ní òògùn òjì tó jẹ́ pé èèyàn lọ yẹ nǹkan wò lọ́dọ̀ adáǹṣe ọ̀dọ̀ àfà ọ̀dọ̀ pásítọ̀. Wọ́n á ní olówó ni yín o, ẹ ra mọ́tò ẹ̀yin lọ́ba àlúwà o. Amẹ́ni kò ní fulfill potential rẹ̀ tó fi máa kú. Gbogbogbò yẹn nínú sàárè ni ó ti lò. Kó mọ̀ lè bá a rí bẹ́ẹ̀ fún wa la fi mọ́ lọ ṣáájò. Ṣé ẹni tí mo fẹ́ bá yín ṣe owó tó lọ́ọ́ fẹ́ fún yín kẹ́ mọ̀ ní jìyà mọ́ ni kó lè fi tẹ̀ mí lọ́wọ́. Ó tán. Kò ṣe pé tí bá lò fún kéé pé yóò kù kò ṣe nǹkan kan. Ṣé wàá rí báyìí? Owó tó máa ná yín ó ti kéré. Owó kan ẹ kò sí apá left, owó kan ẹ kò sí apá right yín. 7,800 òun láfi ọgbà àwọn kórè àtàwọn tó kú tá a fi lò ẹ kò sí ọwọ́ left yín. Ọṣẹ tá a fi ṣe agbátẹrù nǹkan tá a fẹ́ lò tá a fi pò pọ̀ òun ni ẹ kò 1,000 rẹ̀ sí ọwọ́ right yín torí àtẹ́lẹwọ́ ní báyìí ìtàn níbẹ̀ 1,000 ẹ fi sí right yín ẹ àmọ́ kó méjèèjì bọ̀ wá bá mi báyìí ó tán. Kò yé mi. Ìgbà tí mo wá sọ́dọ̀ Aláàjì wọ́n ní kí n ka Instagram full life 7,800. Wọ́n ní kí n ṣe yátíá 1,000. Ẹ̀yin náà ní kí n mú 780 wá àti 1,000. Ṣé mo wà bẹ́ẹ̀ jọ tó ń sọ fún yín? Ara ìyanu tí mo lẹ́bàá pàdé ni. Ṣé ẹ rí Ọlọ́run ni kálukú ń pè bá a ṣe ń pè ló yàtọ̀. 7,800 ẹ kò sí ọwọ́ left 1,000 naira ẹ kò sí ọwọ́ right. Tí ẹ bá di mílíọ̀nìyà láàrin next week ẹ pa mí. Ẹ pa mí. Ìyá wa, naam, ẹ kú dédé àsìkò yìí. Sálàáfíà ni.
ń tà pèsè tá a gbé fún yín yẹn bó bá ṣe é ṣe gan ní ìsìn gbogbo èlò tá a pa fún yín pátá ẹ gbé lọ sódò ní ìsìn kẹsì mọ́ sọ fún ẹ rántí o ẹ mọ́ sọ fún tẹ́ fi lọ gbé lọ tẹ́ fi ṣe gbogbo ẹ̀ tán. Mo ti fẹ́ lọ jù sódò tẹ̀sẹ̀ ní kí n jù sódò nsìn mi ò sọ fún ìgbàtẹ́ sọ pé kí n má sọ fún pé tí n má ṣe tó nǹkan tí mo fẹ́ ṣe tán tá a parí ètò ní kí n tó ṣàlàyé gbogbo nǹkan tí mo ṣe fún ó dá mi ní sọ fún màá lọ ṣe nìsín. Ọlọ́run bá gbà bẹ́ẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ní fi dà wá láàmú. Ẹ ṣàfù ó dà ọkọ mi. Ewu lẹ sọ fún kí ló ṣẹlẹ̀. Èmi àtàwọn ọ̀rẹ́ mi kẹta tó fẹ́ lọ àsàlátù ó wá ní ká má sọ fẹ́ ní kẹta tó mú lóògùn sọ fún wa tẹ́lẹ̀ àkọ́mọ́ pàjẹ́ lọ́wọ́. Ìgbà olórogún àsàlátù tún bẹ̀rẹ̀ báyìí. Owó ìpẹ́ tí ò tó tán lé láàmú fún ilé. O fẹ́ sáré jáde ṣe bẹ́yìn ò jáde. Ẹ wà nílé kò sí wàhálà láàrin tó ṣẹ́jú màá dé. Kí ni ṣe ń bá yín ràbọ̀? Má ṣe yọnu tí a máa pẹ̀ dé. Ó dà. Ẹ mọ́ gbàgbé gbogbo òkè lọ tí ẹ bá ti dé odò ẹnikẹ́ni tí ẹ bá pàdé gẹ́gẹ́ bí mo ṣe sọ pé òní ọ̀nà láyín ẹni o tẹ́ẹ̀kan bá lájọṣepọ̀ bí ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta owó yín bá dé ẹnikẹ́ni tẹ́ bá ti kọ́ pàdé tẹ́ bá ti wẹ̀ tán kẹ́ ẹ lóòtì ẹni yẹn torí ẹni yẹn a gbọ́dọ̀ padà lọ bá lọ́la kì bá ṣe ẹranko kì bá ṣe èèyàn ẹ̀yẹn má wọrí I got you. Mami, kí lè ń ṣe ń bì? Mo dáràn. Mami, kì í ṣẹ́yìn lóye kí n pàdé. Mo wà mí ṣe lámi. Nǹkan ṣe mí. Mami, kí lè wá kí lè sọ mi bẹ́ẹ̀ lè jáde ni. Mo ń tẹ́lẹ̀ wáyé kó pàdé tó pàdé ni. Dáràn. Kọ́ládé. Kí ló ṣẹlẹ̀? Kọ́ládé. Mustapha, o sùn, o bá yé mi jẹ́ o sùn. Kí ló ṣe yín? Kí ni o ṣe mí? Kí ni o ṣe mí Mustapha? Kí ló ṣẹlẹ̀? Kí ni o ṣẹlẹ̀? Kí ló ṣe yín? Mustapha, ó ní kí n lọ wẹ̀. Ṣé ẹran lẹ pàdé ní Àbájá? Ṣé bẹ́ẹ̀ ti wẹ̀? Ṣé tó bá pé ẹran ni mo pàdé Àbájá? Ṣé kò bá dà? Ṣé máa gbọ́ báwọn èèyàn kan bá já sùn wọ́n dẹ̀ fún un lówó? Ṣé kò bá dẹ̀ pè mí? Bóyá kí ló ṣẹlẹ̀? Mami mi pàdé o. Congratulations. Kú oríire. Ẹnu máa bá ya yín sùn náà nìyẹn. Are you mad? Are you mad or something? Ó yà wèrè ni. Are you mad or something? Ọ̀gbẹ́ni Súnsẹ́yìn jàre. Kí ló ṣe é? Mo fẹ́ tún ayé ẹ ṣe ni náà. Mo ń gbìyànjú àti tún ayé rẹ ṣe. Wọ́n á fẹ́ máa blame mi. Ìwọ ni kọ́kọ́ lẹni àkọ́kọ́ tó máa bá yẹ lájọṣepọ̀ náà. Ewúrẹ́ ń gùn yẹn, ayé ò parẹ́ náà. Àgùntàn ń gùn yẹn, ayé ò parẹ́. Brother, ṣé ìwọ ò fẹ́ lówó ni? Ṣé ẹ fẹ́ bá àwọn olówó ńláńlá orílẹ̀-èdè kẹjọ máa ṣèpàdé pọ̀ ni? Gbogbo eléyìí ò necessary. Mustapha, shut up! Ìyá mi. Tí o bá tún sọ fún mi pé ṣé mo ja wèrè ni, màá yẹ ìwéré tí wàá jájà kúrò nílé bí báyìí. Ta ló ń bẹ́ sọ̀rọ̀? Ẹgbẹ́ ajá ló ń jẹ lájá ń jùrù. Ọ̀gbẹ́ni Súnsẹ́yìn. Kí ló ṣe é náà? Mo fẹ́ táyé ẹ ṣe ni mẹ́rin. Sórí brother, ṣe rí ilé ayé èyí ó kẹ̀yìn sí Ọlọ́run kó tó lówó ni. Tó o bá wá lówó tán, wà wá ṣẹ̀ṣẹ̀ kọjú sí Ọlọ́run ọba. Ara gbé láyé. Brother, tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá ya yín lájọṣepọ̀. Ọjọ́ méje ló wà nínú ọ̀sẹ̀, ẹ̀mẹ́rin bẹ̀ lẹ́ fi máa ya wèrè. Ẹ máa ya wèrè ní Monday, Wednesday, Thursday and Saturday. Wèrè gidi tí ó fi jẹ sàn-sàn. Fẹ́ túlé ayé ẹ ṣe ni kó o lówó, kó o bẹ́gbẹ́ pé kó o kúrò láyé àwọn alára kò mọ̀ yà. Kó o ṣoríire láyé ẹ. Tí wọ́n bá ti ń gbọ́rù ẹ ní àríwá, gúúsù, ìwọ̀ oòrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n máa gbọ́rù ẹ káàkiri àgbáláyé. Kó o lówó jẹ tó lówó lọ. Brother, ìwọ ní kọ́kọ́ ló kọ́kọ́ lówó. Má bẹ̀rù, kò ṣẹ̀ṣẹ̀ kankan ń bẹ, Ọlọ́run máa ń dárí jiyàn. Ẹ wo ara gbé láyé. Má wo tẹ̀ṣẹ̀, Ọlọ́run máa dárí jiyàn.
liyegiriga lakallahu mọ́tàkà dámọ̀ mi sàmbíkà wà mọ́tà ara wáyù tí mọ̀ ní mọ́tà wò àlẹ́kà wo ọlọ́run ó dárí jìn ẹ́ ẹ̀ṣẹ̀ tó ti ń ṣe bọ̀ àti èyí tó mọ̀ dá lọ́jọ́ iwájú tó bá ṣàtìlówó mọ̀ fi sin lọ́hùn èyí ó kọ́yìn sọ́lọ́ ní ó tó bá lówó tán ó wà dúró sọ́nà ọlọ́run ó mọ̀ kọ́ mọ́sálásí ó mọ̀ kọ́ ṣọ́ọ̀ṣì ó mọ̀ tọ́jú ọmọ aláìníyà ó mọ̀ sí gbogbo ẹ̀ ọ̀gbẹ́ni Járe. ó ṣe wàá fẹ́ gun màámi. you are now talking ìyẹn ò lè ewúrẹ́ ń gùn yẹ àgbáriwo màá kàn fún yín máyẹ̀hùn tẹ́ máa lò fún ya yín ni ẹ̀ dẹ̀ máa gùn even wọn á tún máa yáta àwọn aṣọ oṣù baby give me more kí ni ẹ wo kò sí tójú òrìrí are you ready? tó bá ti ready jẹ́ mọ̀ èmi ọmọ àfà tún á lé o Mustapha ọmọ àfà. Duarte. Yàtọ̀ àwọn fíìmù yìí ṣá tó ga. Kí ni wọn náà ṣe ń rìn tó ti sùn? Ó lọ sí gbogbo ẹ̀yà kò béèrè. Dájú mọ́ gbádùn ilé ìgbà lọ. Àbí? Ṣé ẹ mọ̀ pé máa ń sọ pé abẹ́rẹ́ kan kì í kọ ohun aṣọ? Ẹ mọ̀? Wọ́n dẹ̀ máa ń sọ pé kọ̀ọ̀kan náà kọ ohun odò. Bẹ́ẹ̀. So gbogbo tí wọ́n bá ti sọ fún yín nísìn ẹ máa ṣe. Ìṣùgbọ́n ẹ yòókù ojú yín. Ẹ gbọ́wọ́ lé mi lọ́wọ́. Màámi, ó láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. Ṣé ọ̀rọ̀ téèyàn lè sọ ní sitting room òkè létí inú yàrá mi láti sọ orí bẹ́ẹ̀dì. Ṣebí kò sí ohun tó burú ní? Sídà ẹ jẹ́ á wọ yàrá. Ẹ jẹ́. Ọmọ tí bí mo dá mọ́. Kí lọ́mọ ètò padà kọ́ mi sí o? Nígbà ìdánwò ńlá wò lélẹ̀? Níbo ló tún gbà yọ sí mi?
mo kò mú dáwọ̀ Kọ́ládé ti bá tó ní jẹ́ fún. Kò burú ìjọkùn kí ni mo wá tún dúró ṣe inú ilé rẹ̀ náà. Hello. Ọmọ Alfa. Ta ló ń jẹ́ ọmọ Alfa? Olórí burúkú ló ń jẹ́ ọmọ Alfa. Ta ló ń jẹ́ ọmọ Alfa níwájú èmi ọmọ ayé tí gbogbo ayé ń tẹríba fún? Inside this campus. Who be the idiot where they oppress everybody up and down? Bàbá mi kò sọ fún yín ni o. Èmi náà ti fọ́ fifteen mẹ́rin. Ti gbá mi ń dìrí. Ó gbá ń dì. Ní irinṣẹ́ tí mò ń kẹ́. Ó gbá ń dì. Kí ló wá ṣe? A ṣe ń ṣe nǹkan lórí ẹ̀ mo sọ fún àwọn guys. Ṣé lọ́jọ́ yẹn tó yẹ jẹ́jú àfúnmi báyìí ó ti wá bá wa. A fẹ́ jẹ́ kẹ́tẹ̀ dé ní ká tó lọ ṣe fún ọmọ bàbá yẹn náà bọ̀ ní pé àárín ní ọ̀gá. À ń tẹ́ ni ọlọ́run ajá ń tẹ́ ni. Èmi náà gbọ́rọ̀ yẹn bàbá mi gbọ́rọ̀ yẹn. Nǹkan ti ṣe yín. Nǹkan ti ṣe yín. Èmi tó jẹ́ inside this campus ní èmi tó yẹ pé mo ń bá gbogbo bísí jẹ àjọ mu. Gbogbo security inú ọgbà yìí gan wọ́n ń tẹríba fún èmi tó ń jì. Ọlọ́pàá gan rí mi. Ó fò lọ. Olórí burúkú ni wọ́n ń pè ní ọmọ Alfa. Tó ń ṣe balabala dẹ́dẹ́lé báwí. Now, this is an assignment for you two. An eye on him. Ó dẹ̀ fẹ́ kẹ́ mú wá síwájú mi. Kó wá fi àwọn ẹ̀ gbólẹ̀. John. And as for you, election SUG yẹn, mo fẹ́ kó bá mi get gbogbo strategies tí a lè fi mú skilla ṣe. Àánú wàrà bàbá mi, iṣẹ́ ti ṣe sá. Good. Baby me. Come over. Ọmọ ló dùn tó yìí. Ìwọ ló ń jẹ́ kéèyàn kan tí ò jẹ́ nǹkan ló máa fi ọwọ́ ra ẹ̀ ń dì. Kí ni tí mo ti ń dúró dé ìjọ yẹn náà ni? Ìdíhùn gan ò tí ì tó mi jẹ tán. Nero, báwo ni? Mo ti bẹ́ẹ̀ rí. Ogun amúdó tó béèrè. Ó yá mọ́ kọ́lẹ̀. Ewé amúnimúyè. Ewé egbérí. Atari àjà mẹ́sàn-án tó rọ́kùnrin ní ọ́. O ti kọ́? Wò, má ṣe yọnu. Ògiri létí. Ṣé o rí gbogbo nǹkan tó bá kù? Màá tẹ́sítì ẹ̀ sí ẹ má wọ̀rí. 10,000 mi o, 10,000 mi o, kó wà káàtì mi nìsín o. Ṣó ti gbọ́? Ok. Ṣèjì awọ́rò kan lélẹ́yìí o. Eléyìí mo ṣe fún eléyìí tó wà sálẹ̀ ń bẹ̀. Tó yẹ ẹsẹ̀ ìlú. Mímọ́ Ọlọ́run iṣẹ́ yìí ò pé o. A nídìí àgbo white kílé òní tó ṣú èyí sì lọ́jọ́ kẹta. Mímọ́ Ọlọ́run o, iṣẹ́ yìí ò tí ì pè sọ́wọ́ bọ̀dá yìí, nídìí àgbo white o. Drop. Ní ṣe ìdíbọ̀dá ìpè báyìí.
Hello? Mami. 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 Iṣẹ́ ya. Now, mo lọ bí tí Toló fẹ́ lọ yìí. Jẹ́ kó ṣe díẹ̀. Torí mo fẹ́ dé orí àpáta tó wà lẹ́yìn ìlú láti lọ ṣàdúrà ńbẹ̀. But Anagunla, ọjọ́ wo lẹ dé láti Àbújá tẹ́ tún fẹ́ máa lórí àpáta? Mọ́mọ́ kọ́ mi lọ́lẹ̀. Mo ti gbàgbé pé àyájọ́ èlé lọ́jọ́ tí mo mọ lọ ṣe istihara lórí àpáta. Àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ má jẹ́ ká gbàgbé tí dókítà yín sọ tó sọ pé kẹ́ máa ní ìsinmi lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mustapha. Náà. Mo lè gbapá, mo lè gbẹ́sẹ̀, mo lè sọ̀rọ̀. Kò sí ohun tí wọn ò lè ṣe lásìkò tí mo wà yìí. Gbogbo ìgbà tá a bá lè gbapá tá a lè gbẹ́sẹ̀ ẹja sí lọ. Ká sìn dojú àmì. Ó kárí. Ó ṣe. Mustapha. Kókó nǹkan tó múnú mi dùn jù láàyè mi bí mo ti wà yìí ó wà lára wọn. Inshallah. Mo sì mọ̀ pé kókó tó múnú ìwọ náà dùn ò ní pé mo ń sẹ́mi. Alhamdulillah. Àìwá ní sẹ̀mí àwa méjèèjì mọ́ ọlọ́mọdé àrí. Àmín ya Allah. Àmín. Àmín ya Allah. Ohun tí ó wà bá wa méjèèjì nú jẹ́ ọlọ́mọdé àrí. Àmín. Àmín. Àpàjùlọ látọwọ́ rẹ̀. Dákun inú ayé ló wà o. Àárín àwọn èèyàn lóríṣiríṣi ló wà. Bó o bá ti wá rí inú àwọn ọ̀rẹ́ rẹ àbí inú àwọn tẹ́ ẹ jọ rìn tó o bá ti rí wípé kò sẹ́mi Ọlọ́run lára ẹ̀kan nu wọn kò sí lójú ọ̀nà Ọlọ́run kí ló ṣe yẹra fún. Influence àfarawé ó mọ̀ ń ba ayé ọ̀dọ́ jẹ́. Wọ́n wá gbàgbé ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn láti kékeré wọ́n gbàgbé ibi tí wọ́n ti jáde. Àbọ̀gbọ́ influence ní school àìmọ̀ ṣe táwọn èèyàn míì mú lókùnkúndùn mọ́kàn lára wọn. Gẹ́gẹ́ bí àlá àtàwọn nǹkan tí mò ń rí ibi ò ní ṣẹlẹ̀ sí o. Àmín ya Allah. Àmín. Ẹbí wa yìí kò ní sunkún látòrí rẹ̀. Àmín ya Allah. Ìwọ náà ò ní sunkún lórí wa. Àmín ya Allah. Àmín. Àmín. Bàjẹ́ Àmín ya Allah. kò sí o kò sí o. Lọ́lá Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọbẹ̀ àṣàkẹ́ ọ̀run àní sunkún lórí ara wa o. Àmín ya Allah. Lọ́lá ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Wàhálà Mr. Badu ó ti pọ̀ ju wàsámẹ́ǹtì tí wọ́n tó fún wa. wo tiẹ̀ fi yín lẹ̀ mo ti ní mo fẹ́ bọ́ ẹ sọ̀rọ̀ Mustapha mo ti ní mo fẹ́ bọ́ ẹ sọ̀rọ̀ sórí gbogbo ìwà tó ń wù yẹn kò dá náà yóò lẹ́yìn. Ṣé mi ò wọ kíláàsì ni? Kì í sọ̀rọ̀ kíláàsì mò ń bẹ́ẹ̀ sọ bó o ṣe fáìlì ọmọkùnrin tó ṣé tó bá pe obìnrin kankan nu ọgbà yìí ṣé wọn ò ní dán ọ lónìí ọmọ àfàdé ni ẹ. Ó mọ tó ṣẹlẹ̀ n tó wù mí kò wù ẹ́ ní ò jẹ́ ká ṣe kinní kan fẹ́ obìnrin style tí wọ́n fi lè máa bá obìnrin sọ̀rọ̀ kọ́ ni èmi Mustapha nífi máa bóbìnrin sọ̀rọ̀ tí ẹni kó fọdún kan bóbìnrin sọ̀rọ̀ ò dẹ̀ mọ́jọ́ tó lò láyé kó tó bọ́ ẹ̀mí àárín 5 minutes. ṣé tó wá ṣe ló wá dà ṣé ló dà. dàdó dà tó ó dà lọ́dọ̀ tèmi ó dà style tèmi fẹ́ máa lò nìyẹn. yóò lẹ́yìn. wẹ̀yìn ẹ̀yìn tó máa ní nìyẹn. kì í ṣe irú tí mo sọ fún ọ nu. sórí tó bá lẹ́yìn má bá mi sọ̀rọ̀ ẹ mọ́. Kò sí nǹkan kan. Mustapha. Wo kò sí ikú tí ó pàgbà láàní bápo lórí ẹ̀ ń bẹ̀. Kò sí nǹkan kan. Nothing is gonna happen. Yes. Má mi ṣe sùn ní. Wọ́n fi ẹjọ́ ẹ fi jí mi. Ṣàlàyé dákun ẹjọ́. Mi ò kọ́ bí ó ṣe rí ìdè láì ṣe ra mi ẹjọ́. Èso náà lè máa parọ́ mọ́. Àbálòmọ́ á gbẹ̀yìn ọ̀rọ̀. Àfọmọ́ padà dé sọ̀rọ̀ rẹ báyìí.
Kọ́ládé ò ṣẹ̀ mí o. Ò ṣẹ̀ mí rárá. Ìwọ ló ṣẹ̀ rẹ̀. Ìwọ lè rí ọkàn òjì ó gbádùn. Ìwọ ló ń ṣẹ̀sìn káàkiri ìgboro. Kò ṣẹ̀ mí. Mo ṣẹ̀ mí. Mami kò lè dájú mo bá kiri bí mo kò wá yí wọ́. Kékeré sọjọ́ ni mo ṣe ní kí n ṣògùn owó. Mi mọ̀ bí ó máa rí màá sí èyí owó mi ò ní èyí àlàáfíà tí mo ń tọ́ káàkiri ayé. Mami ẹjọ́ ìṣàánú mi. Kó lè dá kọ́ ló ń bá kiri. Torí wo ló mọ ibi tó tójú bọlé wọ̀? Ká níbi tó tójú bọlé lọ yẹn tó máa sọ fún ẹ pé kó lọ pààyẹ ẹ gan níbi tó bá gbèsè ayé ara ẹ ni wọ́n ti pa mí tipẹ́. Èmi bá kó lè dá kiri. Mò ń ṣàdúrà lọ́sàn-án lórí, mò ń tójú bọlé kiri, mò ń gbàdúrà, mò ń gorí òkè, mò ń káàkiri. Nítorí ọ̀rọ̀ tiẹ̀ Kọ́ládé, ìwọ wá ń ro ibi sí mi, òun lébi sí mi. Ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn mi ni wọ́n ti fi fún mi. Ibi tó o tójú bọlé ni kò sí lọ bẹ̀ wọ́n o. Lórí mi ò ṣe kankan sí ẹ. Alájẹ ìdàkùn, alájẹ bá mi rí ìjọ. Dáríjì mi, dáríjì mi. Ìmọ̀ pé mi ò jẹ̀ ríre. Ìmọ̀ bí pé mi ò jẹ̀ ríre. Dáríjì mi, alájẹ ìdàkùn. Mami ẹjọ́, mami ẹjọ́ ìdàkùn. Mo ta lẹ́nu nìkan ló ń bẹ̀ jà. Ojú kòkòrò olè ló ń dà ẹ́ láàmú Kọ́ládé. Wo ìwọ ni kò lọ tójú bọlé sọ́wọ́ ara ẹ̀ báyìí. Ṣé bó ti bẹ̀rẹ̀? Ìwọ tó ò ní gbàgbọ́ nínú Ọlọ́run. O mọ̀ bẹ́yẹn ṣe ń bọ́ lọ́hún sọ̀rọ̀ tó ṣe ń gbọ́. O mọ̀ gbà tó yẹ kó o gbàdúrà sọ lọ́hún kó o bọ́ lọ́hún sọ̀rọ̀ àfi kó o tójú bọlé. Ibi tó bá gbèsè ayé ara ẹ dé. Ó wàá fi mọ níwọ̀ nìkan o tó fi títí gbèsè ayé ẹ̀ kó bá ti tèmi. Wo ọkùnrin ọ̀pẹ̀lẹ̀ jà. Mami ẹjọ́, mami ẹjọ́. Ó ṣe ra mi o. Wà á fi nílẹ̀ jẹ́ kí ló ṣẹlẹ̀ gan. Kí ló mú ẹ? Wo mi nǹkan tí ẹ mọ tó ń ṣe mí, ara mi kàn dìde ni gbogbo ara mi kan jí kan tiẹ̀ ti mú mi, ó ti mú mi pa. Ìyá ọgbólóṣò. Ó dẹ̀ mọ̀ pé mi ò ń ṣe irú nǹkan bá mi láìkẹ̀ náà. O fọlóṣó. Kí wàá ló wá fẹ́ ṣe sí? Wo mi ò tiẹ̀ mọ̀. O mọ̀ tẹ́yìn ò bá lówó lọ́wọ́ náà kàn jí náà ni kàn jí ní ó bá yé ẹ̀jẹ̀. Ìwọ wá ni tó tún wá sọ báyìí ní ìsìn. Mi ò sọ bẹ́ẹ̀, mo kàn ṣàkàwé ọ̀rọ̀ ni. Tábà sì ní pẹ́pẹ́sẹ́ ó lọ́mọ Jésù níwọ bó o ti tẹ̀ sí tẹ̀sùn mọ́lẹ̀. Oṣù tí ẹ rí tó bá mi báyìí ní ìsìn kí ọ̀rọ̀ ọmọ Jésù kọ́ lélẹ̀ yóò rí tó bá tiẹ̀ lè ṣe sí kí n sáà tiẹ̀ rí nǹkan tí nǹkan bọ̀. Ní tí bá lè ṣe sí ní tí bá lè ṣe sí ọ̀ dà mí mọ̀ lónìí yá dè ká lọ. Dọ̀njí. Hello bàbá. Hello. Kí ló ṣẹlẹ̀? Ọmọ àfáà yẹn ni òun rí sí bàbá mi. Ọmọ àfáà níbo? Ó yá máa tẹ̀lẹ̀ ibikíbi tó bá wọlé sí
rí ipò òsì débẹ̀ nígbà tó bá ń lọ bá mi tẹ́lẹ̀ yes. kí n máa tẹ́lẹ̀ ní wàhálà bàbá. ọmọ àfà. ajẹ́kùtì ni wọ́n máa jẹ́ ọgbẹ́ owó ẹ̀sìpẹ́sì àkẹ́kọ̀ọ́ wọ́n bá gbogbo ìwé dìde kẹ́ fi orókún ẹ kúnlẹ̀ síwájú mi. ìwọ ni ọmọ àfà. bẹ́ẹ̀ sá. ó yẹ kí n pa ẹ ni. ọjọ́ ẹ má pa mí. àmọ́ ti do epo máa wúlò fún mo ṣe máa yọ̀ǹda ẹ̀mí ẹ̀. ìwé ògùn bàbá ẹ̀ ni màá fẹ́ kó lọ gbé wá fún. tí o bá ti mú ìwé yẹn wá fún mi wàá ní láti fi inú ọgbà ilẹ̀ fóṣù kan gbáko. lẹ́yìn oṣù kan ó wá lè padà wá torí pé ní wákàtí ọ̀wọ̀ yìí wọ́n ń wá ẹ̀ gidi gan tí ọwọ́ bá ta ẹ̀ tí ọwọ́ bá tẹ̀ ẹ̀ tí ẹ bá ẹ̀ you gone. bọ́ nǹkan tó jẹ mí lógún jù ń sìn ni ìwé agbára bàbá ẹ̀. I need it. 100. nǹkan yẹn kan tó lè mú mi fi ẹ́ lẹ́nu and ṣùwárí ti test and every other things èmi Donji máa bẹ take charge. Don. sọ pé thank you sir. 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 ṣùwárí wọn tiẹ̀ mi ò ní pa ìwọ náà torí pé o máa wúlò bọ̀ wá wà ní àkàtà mi wà máa bá mi máa fa àwọn boxers mi. Thank you sir. ìwé agbára bàbá ẹ̀ wọn ló jẹ mí lógún jù. Afa kí ni tí wọ́n mú wọlé Afa ẹ káwọ́ kú ẹ káwọ́ ṣé tọ̀ náà gbogbo eléyìí tọ̀ ni ẹ̀ ń tọ̀ ni bẹ́ẹ̀ ẹ káwọ́ náà ẹ ká ẹ káwọ́ ẹ káwọ́ ẹ káwọ́ sábẹ́ yín ló wí ẹ
dákun ṣé ìtọ̀ tẹ́ ń tọ̀ ló jẹ́ kábẹ́ ẹyin tóbi sí ni abẹ́ di nǹkan síbẹ̀ ìtọ̀ ló jẹ́ kábẹ́ ẹyin wú. ẹ dákun ẹjọ béèrè kan mo fẹ́ béèrè mo fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn kíákíá o ṣé kẹ́ ẹ tó wá sọ́dọ̀ mi ńgbà mo yan àdúrà fún yín pé kẹ́ ẹ lọ gbà á ṣé òun lẹ ti ní medical problem ni tó jẹ́ pé ìtọ̀ ń jáde lára yín tábẹ́ ẹyin wú àbí lẹ́yìn ìgbà tí mo yan àdúrà fún yín ní kòpẹ́kòpẹ́ yìí. àdúrà tẹ ìgbà fún mi ni ṣé wọ́n sọ pé màá rí ìyanu tí mo wá ẹ náà ni mo ti rí gbogbo eléyìí báyìí. ìyanu kọ́ yìí o ìyanu tí mo sọ wípé ẹ rí òun kọ́ lẹ rí yìí o tó bá jẹ́ àdúrà tèmi yàn fún yín tí mo ní pé kẹ́ ẹ lọ ṣe òun lẹ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe kò sún tó yẹ kó jẹ́ kí irú eléyìí ṣẹlẹ̀ o kí ló lè fa kábẹ́ yín wú tómi ń dà lábẹ́ yín báyìí ẹ wo ọlọ́run bẹ́ẹ̀ hàn yín abẹ́ gbọ́ ẹ wo ọlọ́run ọba àlekè ọlá ń bẹ́ẹ̀ hàn yín ọlọ́run tí ò ṣeé pè tó jọ́ ọlọ́run owú tó ò lè fi nǹkan míì kún ọlọ́run ó ń bẹ́ẹ̀ hàn yín pẹ̀lú nǹkan tí wọ́n fi ń hàn mí pẹ̀lú nǹkan tí mò ń rí nínú ara yín ọwọ́ tí ń bẹ lára yín kó tó di pé ẹ débi tí mo fi yan àdúrà fún yín pé kẹ́ ẹ lọ gbà abẹ́ gbọ́ ó ti dọ́bù ẹ wà lára yín kí lẹ tójú bọ̀ dábẹ́ yín fi ń sùn mí. alájí wo tójú bọ̀ nǹkan mo ní kí n dọ́gbọ́n sí ni bó bá lọ ṣe àjò owó ó ṣe àjò owó bẹ́ẹ̀ ni ẹ wá sọ́dọ̀ mo ní ẹ lọ sàwọn kankan ṣé pé ẹ nígbàgbọ́ nù nǹkan tí mo ní ẹ lọ sí gbogbo àsìkò mi gbogbo istihara tí mo ṣe fún yín gbogbo ẹ̀ já sásán kágbà bẹ́ẹ̀ láìla. bàtí mo wá sọ́dọ̀ ìtẹ́ ní màá rí ìyanu yẹn náà ni mo ní kí n dọ́gbọ́n fà àwọn gbà tí orí mi máa takò mí wọ́n gbé ọ̀sẹ̀ lé mi lọ́wọ́ pé kí n lọ wẹ̀ lódò wípé tí mo bá ti wẹ̀ tán obìnrin àkọ́kọ́ tí mo bá kọ́kọ́ rí kí n gbìyànjú àti máa lájọṣepọ̀ pé ọ̀nà mi máa là. obìnrin àkọ́kọ́ tí màá kọ́kọ́ pàdé màmí ni mo pàdé. ẹ dákun kí ló jẹ́ màmí kí ni jẹ́ màmí. ìyá mi. ìyá yín lẹ pàdé ó wá lé yẹn padà sílé pẹ́ ìgbọ́dọ̀ sí abiyamọ nù ó dẹ̀ ìgbọ́dọ̀ tó ń rú ẹ̀wò aláǹtàwé nù àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tẹ ẹ fọ̀nà ọlọ́run lẹ̀ tẹ ẹ wá ń tojú lọ káàkiri ṣé èèyàn ń dàgbà lọ́wọ́ yẹ èèyàn lè dàgbà ìyá yín ò mọ̀ tẹ̀lé yín kiri ni àbí kí ló ṣẹlẹ̀. mo mú ìyá mi gan ní. mo bá wọn lájọṣepọ̀. ẹ bá ìyá yín lájọṣepọ̀ ẹ gun orí ìyá mi. Ha! Jala mo yala mutu. Ẹ wo wọn ò ní fẹnu mi sọ̀rọ̀ òdì gbogbo àwọn tó wà ládùúgbò yìí gbogbo àwọn ẹbí mi pátápátá gbogbo ọmọ tí mo bí ìyàwó mi kò sí kankan nù wọn tí wọn ò mọ̀ mí wípé wọn ò kí ń fẹnu mi sọ̀rọ̀ òdì àǹfààní mi o bí mo ti mọ kùránù tó bí mo ti kéwú tó bọ́lọ́run ti ń lò mí tó n ò fẹnu mi ṣépè fún èèyàn kankan rí àmọ́ n ò sì ní ṣépè fún yín náà àbó dá mi lójú pọ̀ náà yín ò lè là mọ́ ó dá mi lójú pé ẹ lè rí mú mọ́ kò sọ́nà méjì sí tó ń bẹ ńlẹ̀ yìí bí èèyàn bá ti kọsẹ̀ lára òbí ẹ̀ bó o bá ti kọsẹ̀ lára àyà ẹ̀
wo bí o ti rí ìbínú Ọlọ́run kò sún tó lè gbà tó lè ṣe mọ́ bí ìyá rẹ bá ṣépè fún ọ wàhálà ńlá ni àbọ̀gbọ́ kò sí babaláwo bó ti lè wò kó tó lè wẹ̀ kó lórí rẹ̀ kábọ̀ torí ibi tẹ́ ẹ gbà wáyé ẹ wá gbàbẹ̀ lọ ẹ tún wá gbàbẹ̀ lọ láti bòmíì ara ọlọ́kọ̀ yín wáyé ẹ kìyà yín mọ́lẹ̀ ẹ gùn ya yín ẹ dákun bó o lẹ ti ń dún gbà tá à ń bá ya yín lájọṣepọ̀ àbí bó o ní ya yín ṣe ń dún gbà tẹ́ ń bá ya yín lájọṣepọ̀ irú èrò wo ní bẹ lọ́kàn yín gbà tẹ́ gùn ya yín tán kí ni àwọn nǹkan tẹ́ ń sọ arákùnrin ẹ lè rí bá ti ṣe mọ́ o wọn ò ṣépè fún yín o mò ń sòótọ́ ọ̀rọ̀ ni o kò sún tẹ́ẹ̀lù tí ó dùn mọ́ famoya amal mesikola sára yára o béèyàn ṣèkà kó kéré bí ọmọ náà gún yóò kẹsàn rẹ̀ ẹ kẹsàn yín o wọn ò ní fẹnu mi sọ̀rọ̀ bó àmọ́ ọ̀nà yín ò lè látúnṣe mọ́. Alhaji ẹ̀yin lẹ ń ṣe mí ara yín ni sọ ti rún Alhaji ẹ̀yin lẹ ṣe mí. yóò bá jẹ́ pé mo lọ́kàn ó yẹ kí n ti sá dìde torí ńgbà tí mò ń sọ̀rọ̀ mo rí tẹ́ ẹ dákẹ́ ẹ dá sí ohun tí mò ń wí mọ́ bẹ́ẹ̀ nípa ẹ ti kú òǹbí mo ṣẹ̀ṣẹ̀ wá rí i pé ohun tẹ́ ẹ ṣe ó ti jẹ́ kọ́pọlọ yín dàrú bí ò bá jẹ́ kọ́pọlọ yín ti dàrú ni abẹ́ẹ̀kọ́ ewúrẹ́ ẹ sọra yín dewúrẹ́ tẹ̀ ń gùn ya yín abẹ́ ìrajà tí ń gùn ya ẹ̀ tí ò bá jẹ́ kórí yín ti dàrú ẹ̀ ní nàka sí mi kẹ́ ẹ lémi ni mò ń ṣe yín. Alhaji ara yín ibi tó ti rú. arákùnrin dìde jáde sí tàbí mo ti wọ ọ. Alhaji ẹ mọ lèmi jáde ọmọ yín ló sọ mí dídàkudà báyìí ọmọ yín àjọmọ yín sì ni Mustapha ló sọ mí jà báyìí Mustapha ló mọ mi kú yá mi. lọ́nà wo lóòótọ́ mo bí wọn ti ń jẹ́ Mustapha lọ́nà wo ni Mustapha fi mú yín tó fi kìyà yín mọ́lẹ̀ tó ní kẹ́ ẹ mọ́ ọ̀bọ̀ kẹ́ ẹ gorí rẹ̀ àbí Mustapha lóòtẹ́ẹ̀lì. bàtẹ ìyá àwẹ̀ fún mi tẹ́lẹ̀ kí n gbà àwẹ̀ nígbà tó di ọjọ́ keje tí mo wá yín wá sílé wọn lẹ́ẹ̀sìn nílé Mustapha sọ pé òun ní ìyanu tẹ́ ẹ ní mò ń retí Mustapha mú mi wọ yàrá yìí gbà tí mo dénú yàrá yẹn ni mo rí wípé aṣọ oníṣègùn pọ́nbélé ni yá àti Mustapha. awúsùbìlà. ilé awo ni Mustapha mú mi wọ. kí ló fi ká jákèjádé ibo ni ilé awo nínú ilé tèmi ibo ni nǹkan wo. Mustapha ló fún mi ní àwọn èèlò tí màá pè àwọn àyájọ́ tí màá fi ṣòwò títí dé ògo tí mo fi bá ìyá mi lájọṣepọ̀ nínú yàrá yìí ni. àfa ṣé o tẹ́ ẹ̀ sọ ìdá yín lójú pé Mustapha tèmi ọmọ mi òun ló fún yín lóògùn lóníkẹ́. Mustapha ló fún mi lóògùn. tẹ́ ẹ fi bá ìyá yín lájọṣepọ̀. ó sì jẹ́ kó yé mi wípé tí ẹ bá ti parí iṣẹ́ òun lòun máa ń gbà lọ́wọ́ yín tóun máa ń parí ìyókù. irọ́ ló ń pa mọ́ mi ẹ dákun òru àná ni mo wọnú ilé ìwá láti ibi tí mo lọ òru àná mo wọnú ilé ìwá ẹ wọnú bẹ ẹyẹ lọ sílẹ̀kùn bẹ kò sí nǹkankan bẹ báàgì mi àti tí mo kọ́ ní látòṣogbo ló wà nù bẹ èmi kọ́ ọlọ́run ṣàánú mi ẹ ṣá fara yí balẹ̀ ṣe ẹgbẹ́ fara yí balẹ̀ ẹ fara yí balẹ̀. Mustapha arákùnrin ẹ dákun ẹ dákun. ẹ dákun kí ló ṣẹlẹ̀ arákùnrin kí ló fi ṣe Mustapha láìláìlá Mustapha láìláìlá Mustapha arákùnrin bá bọ̀ Mustapha arákùnrin ẹ jágbe lọ sítọ̀ ẹ dákun bí wọn bá ṣẹ́yìn lẹ́tí ṣubú ẹ jágbe lọ sítọ̀ Mustapha sórí tó kúnra rẹ sí ṣé lóòótọ́ ló sọ lẹ́yìn ìdílé babaláwo ṣé lóòótọ́ ló sọ lẹ́yìn ìdílé babaláwo Mustapha kí ló ṣe Mustapha tani bẹ́lẹ̀ Mustapha ìyá Basira Mustapha arákùnrin ta Kẹ́hìndé
Mustapha lójú di ilé kò séèyàn bẹ́ẹ̀ ẹ gbà mí